ètò Miliki Express ń tẹ̀síwájú ẹ̀yin tí wà nílé mo lérò pé bí mo ṣe ń sọ yẹn ẹ ti ń dé fún àǹfààní ẹ̀yin tó wá wò pé ẹ̀ṣẹ̀ tẹ̀ wá tọ́ TV yẹn wò pé Miliki Express bẹ̀rẹ̀ kí n má jókòó kí n má gbádùn ètò Miliki Express nǹkan tá à ń bára wa sọ̀rọ̀ nípa ilé ni òun ni pé ṣé ó dá ṣé ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ láti pé kí ọkùnrin àti obìnrin kó máa gbé pọ̀ bí lọ́kọ-láya láì tí ṣe ìgbéyàwó ní ilé ẹ̀kọ́ gíga ìyẹn campus tàbí off campus pé àti ẹ̀sìn ní ẹ̀kọ́ gíga àmọ́ ṣó lẹ́tọ̀ọ́ ká máa gbé papọ̀ lọ́kùnrin lóbìnrin ní ilé ẹ̀kọ́ gíga. Mo sọ lákọ̀ọ́kọ́ wípé àwọn àlébù tó wà níbẹ̀ òun ni pé kò ní sí àǹfààní kò yẹ ní sí àyè fún wa láti sọ pé a fẹ́ ka ìwé déédéé àbí a ti fẹ́ gbáradì fún ìdánwò tí àsìkò ìdánwò bá dé. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ni pé àwọn kọ̀ọ̀kan tó bá ti di pé wọ́n ti ń gbé papọ̀ tó bá jẹ́ pé èdè àìyedè wáyé láàrin ọkùnrin àti obìnrin náà ó lè fà á kó má ní àǹfààní láti lọ fún àwọn classes tó ní àmà wò pé ìrònú pé mi mọ bí bébí mi ṣe ń fi ọkọ mi ó bínú sí mi ìyàwó mi bínú sí mi ìyẹn gan mo tún máa ń bọ̀ lórí á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tiẹ̀ tí ì sopọ̀ ní lọ́kọ-láya wọ́n ti máa pera wọn ní ọkọ mi ìyàwó mi ṣó lẹ́tọ̀ọ́ ṣó dáa àbí kò dáa. Mo sọ lẹ́kọ̀ọ́ pé ogun wa ti wò pé kọ̀ǹpútà world la wà àti wà láyé ọ̀làjú àríkọ́ ọmọ 15 years old nísìnyẹn ó ń lóyún ó ń bímọ àmọ́ ṣó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́. A rí pé ewu tó wà nídìí pé ọkùnrin àti obìnrin wọ́n ń gbé papọ̀ láì jẹ́ pé wọ́n ti so wọ́n pọ̀ wọ́n ti ṣe ìgbéyàwó àlébù ibẹ̀ ó pọ̀ ní ti rẹpẹtẹ. Sọ fún wa láti bẹ̀rẹ̀ pé láyé àtijọ́ mo tún tẹnu mọ́ kí àwọn èèyàn tó wò pé àwọn tí ẹ̀fẹ́ jọ tí ẹjọ́ máa ṣe ìbáṣepọ̀ yẹn courtship kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya wọ́n ti dé èjì kan wọ́n ti kàwé wọn dójú àmì wọ́n ti ní dìgírì kan lọ́wọ́ tó ṣe wà máa wò pé òkè àtìlẹ́yìn pásìkò ti tó fún mi láti lọ́kọ tàbí láti níyàwó àmọ́ nígbà yẹn ọjọ́ orí wọn ti dé level kan wọ́n ti wà matured enough láti wò pé òkè báyìí mo fẹ́ tó lé mi báyìí mo fẹ́ máa gbé pẹ̀lú ọkọ mi tàbí ìyàwó mi àmọ́ láyé ìsìn àwọn ọ̀dọ́ làwọn wò pé after all I'm above 18 òyìnbó máa wá bẹ̀rẹ̀ mo ti ju 18 lọ ẹ̀rọ yẹ kí n tiẹ̀ ti lè máa ṣe kíni kí n ti máa ní boyfriend ní kẹ́ má ní boyfriend àmọ́ gbogbo nǹkan ló ní ìgbà àti àsìkò ká má wà torí pé a ní boyfriend yìí náà ká wá fi dí ẹ̀kọ́ wa lọ́wọ́ ká torí pé a fẹ́ ní ọ̀rẹ́kùnrin ká wá fi ìyẹn ká wá fi ṣe kíni ká fi pa ilé ẹ̀kọ́ tí ká wò pé wo ẹ̀kọ́ mi ń ṣe tó bá yá létà nìyẹn hey my sister olúbi tí ìlú wa ń lọ yìí tí ò bá ní pálí rẹ lọ́wọ́ my dear my sister kò síbi tó ń lọ àdépọ̀ ọ̀rọ̀ ti ẹ̀ka bí kan tó ní pálí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tún máa ń ṣe kíni wọ́n tún máa ń gbìyànjú láti tún kọ́ iṣẹ́ ọwọ́ kan tàbí òmíràn láti fi ran ẹ̀kan wọn lọ́wọ́ tí kan bá ṣe ìkan ò ṣe bí méjì náà bá tẹ̀sẹ̀ wá ṣe papọ̀ gan-an ọ̀pọ̀ ní fọ́lọ́run torí pé ó jèrè ní àkọ́kọ́ ó sì jèrè ní ti ìkejì náà nítorí náà ẹ má jẹ́ ká ṣe kíni ẹ má jẹ́ ká wò pé ayé ká kọ́gbó tọkùnrin lórí náà after all ọkọ mi ni anyway ṣàṣì bá àwọn ìyàwó wọn kì í máa ń ṣiṣẹ́ full housewife ni wọ́n lọ bí àwọn full housewife pé full housewife ilé lọ máa ń jókòó sí kí ni nǹkan gan tí wọ́n ń ṣe a rí pé nísìnyí gan kò wá sí full housewife mọ́ àwọn tó ń fúlù tó áùsì tó ń wà ní wáìfù tó ń gbénu lé nìkan gan àwọn gan ń gbìyànjú láti make sure wípé wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ kan tàbí ìkejì láti fi ràn ara wọn lọ́wọ́ láti fi ràn ọkọ lọ́wọ́ láti fi ràn àwọn ọmọ wọn lọ́wọ́ torí pé my sister tẹ́ bá ń gbọ́ kò ṣe dúró wò no time to check time kò ṣe dúró wò ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má wò pé torí pé ọ̀rẹ́ mi ṣe lè ọ̀rẹ́ mi ṣe ó jẹ lọ jẹ́kẹ́ mi náà ṣe kí n jẹ́ kí n gbìyànjú ẹ̀. A rí pé ní orí social media wa